Africa Content TV. Ọ̀pọ̀ ní gbogbo ẹ̀yin àfáà rere tẹ́ call attention mi lórí tí mo sọ wípé wàláhì mo fi sàárè mi búra. Àwọn ọ̀rọ̀ kan bẹ́lẹ̀ Yorùbá tó ti di ẹ̀jẹ̀ wa. Mi ò wírí níjọ́ mo ti ń bẹ láyé. Ẹ lọ wá gbogbo àwọn past kíní mi. Ìyẹn kan sáré wá ní ṣàìtọ́nù ló gbé wá. Wàláhì tó yẹ kí n wí mo ti wí síwájú. Èmi ò wá rí tírà tó sọ pé nítorí pé mo tí mo wí yẹn máa wọná kò sí. Tàbí pé nítorí tí mo wí yẹn mo ti di kèfèrí kò sí. Àmọ́ mo mọ̀ yí pé àkídà ò faramọ́. Ara rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tí Yorùbá sọ̀rọ̀ tó ní tilẹ̀ ń tọ́lọ́run. Ó ti gbà pọ́lọ́run pé méjì nìyẹn náà àkídà. Ilẹ̀ bó ní tọ́lọ́run nìkan ló wí mọ́ sọ tilẹ̀. Ilẹ̀ ò lágbára Ọlọ́run ló lágbára. Nítorí náà eléyìí tí mo wí yẹn mo withdraw ẹ̀. Mistake ni. Kò yẹ kí Mùsùlùmí ó sọ pé mo fi sàárè ìbúra. Bẹ́ẹ̀ kí mo ti sọ pé wàláhì síwájú ìyẹn ló right. Lẹ́yìn eléyìí tí mo wí mi ò hó anybody ní apology. Ẹ̀wọ̀n tó bá ní ná tó lè sọ yàn sí máa bọ̀ jẹ́ kárí. Mi ò rí àyà Quran tó sọ pé tí mo wí yẹn mo ti dèrò náà kò sí. Àmọ́ mo gbà pé àkídà tako ń ló jẹ́ kí n withdraw rẹ̀. Ntọ́ bá wá wọ̀ ńgbà yẹn wọ́n ló ní problem ẹ̀ máa gbé lọ. Ire lẹ́sàn ìkà náà. Ó lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn. Èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀sà ké àdá lórí ọmọ. Kódà ó fi dórí ẹrú Ọlọ́run kan tí ń bú mi. Ẹrú Ọlọ́run kan tí ń bú mi. Ọkọ tó fẹ́ gangan náà owó mi tó ń bẹ lọ́wọ́ ẹ̀. Láti last year ẹrú Ọlọ́run yìí náà ló so ní dúró fún pé yóò sanwó yìí. Owó tí ṣe 3 million kì í ṣe 5 million kì í ṣe 7 million kì í ṣe 8 million. Dòní àárọ̀ yìí ọkọ ò san ìyàwó dẹ̀ ń bà mí lórúkọ jẹ́ ìyàwó ló dúró fọwọ́ ó ń bẹ lórí fóònù mi mẹ́sẹ̀jì tó send sí mi ní Mẹ́kà pé ẹ dákun ẹ bá mi ṣe bẹ́ẹ̀. Mi ò dẹ̀ torí ẹ̀ bínú. Gbogbo ọ̀nà tá a fi lè gba owó èmi náà láwọn tèmi náà ó fún lówó àmì businessman. Mi ò torí ẹ̀ bínú. Kí ló dé tẹ́ dìtámì pé ẹ àbáyé ẹ̀ jẹ́ ni. Gbogbo ń ta bá lè ṣe láṣẹ. Ire lẹ́sàn ìkà náà. Ó lẹ́sàn ìkà lẹ́sàn rere náà lẹ́sàn. Èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀sà ké àdá lórí ọmọ. Kádàrá aláwo ó ṣòro láti yí. Àti kádàrá ó ṣòro jọjọ. Ibi àpẹẹrù máa dé. Kò ní sẹ́yìn dé rẹ̀ ẹ kì í ọ̀fà lábòsí. Ó lọ sọ́ra ẹ kì í ọ̀fà lábòsí. Ó lọ sọ́ra. Wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá wọ́n á ní má forí wórí mọ́ òye. Ẹ̀yin tẹ́ ti bá mi sọ̀rọ̀ pé ẹ̀kọ́ tẹ́ ń kọ́ lára wá sí ìwà lẹ́fẹ́. Ẹ rí pé kò sí bí n ṣe fẹ́ ṣe náà ẹ̀kọ́ sì tún ràn jáde mbẹ̀. Wọ́n máa ń sọ pé má forí wórí mọ́ òye. Ẹrú Ọlọ́run kan tálíkà ni kò ní nǹkan kan. Àṣé bàbá olówó kan tó ní jùlọ tó ń bínú ẹ̀. Ó dé ńjọ́ kan bàbá olówó ló da poison lẹ̀ fáwọn adìyẹ rẹ̀. Adìyẹ yẹn ló fẹ́ lọ tà ńjọ́ kejì tí ó fi gbọ́ bùkátà. Ó dé ló bá rí pé gbogbo adìyẹ òun ti kú kílẹ̀ tó mọ́. Ńgbà lẹ̀ mọ́ ló bá sa gbogbo adìyẹ ó sà sínú àgò. Ọlọ́ba tó mọ̀ bí ń ṣe gbọ́ bùkátà ó mọ̀ bí ó ṣe bá mi ta òkú adìyẹ. Ó kókó adìyẹ dọ́jà. Dédé ìgbà náà làwọn òyìnbó tí ń ṣe research kiri bá dé. Àwọn ń ṣe research lórí bird flu ní tí máa ń pa àwọn adìyẹ. Wọ́n á dẹ̀ fẹ́ pa fúnra wọn. Àwọn ò mọ̀ pé bird flu kọ́ poison ni wọ́n fi pa adìyẹ. Èló ló fẹ́ ta adìyẹ òkú adìyẹ tó lélẹ̀. Ọba sọye tí ó tà òyìnbó ọgbọ́n tó wíyé náírà ló wí pọ́ǹsì lòyìnbó bá gbé sí. Wọ́n bá kówó fún un lówó ga báyìí ojódélé ni. Bàbá tí ń wo lókèrè náà bá wo pé okay ó easy láti lówó bẹ́yẹn no problem. Lòun bá lọ ra àgọ́ adìẹ mẹ́jọ tó kún fàdìẹ ọba poison gbogbo ẹ̀. Ó dárò ọjọ́ kejì òun gangan ló lead àwọn tí ó kókó adìẹ tiẹ̀ dọ́jà. Wọ́n wá tẹ òkú adìẹ sílẹ̀. Dédé ìgbà tó ń kó tiẹ̀ dọ́jà ní sanitary inspector dé wọlé wò di aláṣejù. Bí wọ́n ṣe fi handcuff ní wọ́n fi gbé kú mbẹ̀. Ọba rẹ̀ lẹ́wọ̀n wọn yìí forí wórí mọ́ òye. Ire lẹ́sàn ìkà náà. Ṣé ẹ̀sán ìkà lẹ́sàn rere náà lẹ́sàn. Èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀sà
nítorí náà níparí tẹrù Ọlọ́run yẹn bá ti lè retract wọ́nranwọ̀nran tó sọ tó lè sòdodo. Mo pàdé arábìnrin kan Ajá Mariam, gbogbo yín lẹ ti máa Ajá Mariam tí mo wí. Mo tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ pé ọmọ ìyá mi mo mọ̀ pé mo ṣẹ̀ ọ́. Àwọn ìjà tí mo jà níjọ́sí ẹjọ́ ẹgbẹ́ kan ni mo gbọ́, mi ò gbẹ́jọ́ ẹgbẹ́ kejì. Pàápàá jùlọ ńgbà téèyàn rẹ̀ jáde tí ń pariwo pé ó rán àwọn agbanipa sóhun. Ó wà lórí fídíò dọ́là ètò wí yìí kọ́ ni the first one. Mo lè ka mẹ́ta rú ẹ̀ tí fídíò rẹ̀ wà pé wọ́n fẹ́ pa mí o, wọ́n lé mi kiri o, màá ka 3 irú ẹ̀. Irú ẹ̀ ni ti ọmọbìnrin tí ń jẹ́ Mariam. Mo jáde ńjọ́ náà mo tu bí ejò tí mi mọ̀ pé lórí irọ́ ni. Mo ní Mariam foríjì mi, mo ṣẹ̀ ẹlẹ́dàá rẹ̀. Ó ní bàbá mo foríjì yẹn láyé àtọ̀run. Mo tún sọ fún mo níyẹn nìkan kọ́. Ìdájọ́ tí mo dá lórí ọ̀rọ̀ ọkọ ọ̀tọ̀ ni tí mo gbọ́. Mo padà wá rí di òdodo yẹn náà. Kò sẹ́ni tó kọjá àṣìṣe. Mariam, mo bẹ̀ ẹlẹ́dàá rẹ̀ foríjì mi. Ó ní mo foríjì yẹn láyé àtọ̀run. Tó bá ti wá rí bẹ́ẹ̀ kí ló tún kù, ó kù tá láyọ̀nù sọ. Mariam, èmi ò bá wọn mọ tó ṣẹlẹ̀ tí wọ́n fi ní ẹ plan àti pa àwọn pẹ̀lú arákùnrin tí ò sí ní Nàìjíríà yẹn. Wọ́n pariwo rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì gan nígbà yẹn. Ní ò jẹ́ kí tásìkò yí ọjọ́ yẹn lójúmọ́ torí àti ríru ẹ̀ méjì síwájú. Nítorí náà níparí mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀. Bàbá wa tí ń sanwó wá àǹtí ń sanwó wá sí wa wọ́n dórí sí 5. Àdúrà tí máa kọ́kọ́ ṣe lénìí ní ti bàbá wa Ọláṣẹ́wó Àbànà ọmọ lè máa mú. Bàbá wa Ọláṣẹ́wó Àbànà mọ̀ ní mà padà sí ibú títí ayé. Aláwọ̀ bí ìgbà bí ẹni tẹ̀. Ọba tó ní òní fi ń ráre. Owó òní wọ́n àlàáfíà òní wọ́n Àmín. Ọláṣẹ́wó ọmọ lè máa mú. Owó òní wọ́n àmín. Ọláṣẹ́wó ọmọ lè máa mú. Àlàáfíà òní wọ́n. Aago 9 alẹ́ lálẹ́ ní Bond FM. Sago 9 tún àbí aago 7 àbọ̀. Aago 9 alẹ́ ní Bond FM ní Lẹ́kọ̀ọ́ àwọn sponsor rẹ̀. Bákan náà ìyàwó ìyá àdínní tilẹ̀ Ìbàdàn, ìyàwó Sidikat Àwẹ̀ní Ọládọ̀sù àwọn sponsor wá sí wa lórí radio station bíi 2 ní Ìbàdàn. Aago 7 àbọ̀ alẹ́ ní tiwọn. A dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ ní wọ́wọ́ tì ní wọ́n ló ń bẹ ní ìwòye àná. Ẹ̀yin lẹ tún bẹ ní ìwòye. Ìwòye ni o. Òfọlá Muhammad pẹ̀lú àmì ọba dákun jẹ́ wà bódò. Aláwọ̀ ilé o. Ọba dákun jẹ́ wà bódòlà. Ọba dákun jẹ́ wà bódòlà o. Ọba dákun jẹ́ wà bódòlà. Ọba dákun jẹ́ wà bódòlà. Ẹni kẹta tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ní Barrister Ahmed Raji San nílùú Ìṣẹ́yìn. Ẹrú Ọlọ́run ti máa náwó sẹ́sìn torí èèyàn máa ń wú gbogbo ìgbà. Àwọn ni wọ́n ń ṣe ti BCOS Ìbàdàn àti radio station bíi 2 lókè Ògùn. Bàbá wa Raji San. Ọlọ́run ló fi ẹ̀bùn fàdà ẹ̀. Ọlọ́run ló fi ẹ̀bùn lù rẹ̀. Raji San tó fi ní karama kárí ayé. Àlóore tó kọ́ fọwọ́ kan kó má parẹ́. Èyí ló bá fọwọ́ bà kó má dòfo. Èyí tí ń bọ̀ lọ́nà tí èdè ọba Ọlọ́run máa fàwé yá. Ọba Ọlọ́run máa fàwé yá. Ọba Ọlọ́run máa fàwé yá o. Ọba Ọlọ́run máa fàwé yá. Ọba Ọlọ́run máa fàwé yá. Ẹ wá rí gbogbo wá sí wa tó kù pátá. Radio Lagos, TVC, Fresh FM àti Harmony FM nílọrin àti gbogbo tó kù pátá. Dr. Awa Ibrahim ọkọ̀ọ̀kùn Manara ni ọba tó ní òní yẹ̀yẹ̀ yín. Àní ká dájọ́ kásìkò lọ̀rọ̀ ayé jẹ́. Ká dájọ́ kásìkò lọ̀rọ̀ ọmọ. Bàbá Alátàndá dájọ́ rẹ̀ wọ́n sì kó lára Manara. Akéwùsọ̀lá náà ìbí ọ̀fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dájọ́
wọ́n sì kó lára búra. Burama. Adájọ́ kásìkò lọ́rọ̀. Ṣẹ̀gbọ́ kádájọ́ kásìkò lọ́rọ̀ mọ́. Kádájọ́ kásìkò lọ́rọ̀ mọ́. Bàbá dájọ́ ó sì yọ lára ọmọ rẹ̀. Kádájọ́ kásìkò lọ́rọ̀ mọ́. Ó fi dórí ọba Mobi Gastar. Wọ́n sanwó wá sí Fresh FM. Wọ́n tún san Ságídígbò. Despite ìfapàtì níbẹ̀ tẹ́lẹ̀. Alhaji Saheed Ọba Mobi gbogbo ọjọ́ tó lò láyé ó mọ̀ ní kàndà. Àmín. Atẹ́kùn ọ̀sán àti tòru ẹkún lẹ́ẹ̀kún. Ẹkún jẹ́. Mama jẹ́ oṣù kan níbẹ̀ rà. Ọba Mobi. Mama jẹ́ oṣù kan níbẹ̀ rà. Bàná Ọlọ́run. Mama jẹ́ oṣù kan níbẹ̀ rà. Bàná Ọlọ́run. Atẹ́kùn ọ̀sán àti tòru ẹkún lẹ́ẹ̀kún jẹ́. Mama jẹ́ oṣù kan níbẹ̀ rà. Bàná Ọlọ́run. Nínú oúnjẹ tá ń jẹ lájẹkúnnú ó ní ìyálọ́jà general Alájà Mujidat Fọláṣadé Òjó Tinubu ọba tó ní ẹ ò ní fi ẹ́ rárí. Àmín. Ẹni tí ń tọ́jú àwọn àfáà, ẹni tí ń dúró ti akéwùgbà gold lọ́sàn lóru, ìyàwó Mujidat Fọláṣadé Òjó Tinubu èèyàn mi tààrà. Kò sí bá ṣe lè bísítò tán bá rí fóònù mi. Ní tí ó yà ṣẹlẹ̀ ni pé ṣéèkì mi máa pè yín padà. Láàrin bí ìṣẹ́jú díẹ̀ wọ́n pè. Alájà Mujidat Fọláṣadé Tinubu ọba tó ní ẹ ò ní fi ọ́ láàrin. Aládùn tán ni ṣúgà adùn bòdò. Ó dá fún Fọláṣadé Tinubu. Ọlọ́run jọ́rọ̀ ẹ̀ òdùn kó kalẹ̀ má fẹ́ kún yọrí ìdùnnú rẹ̀. Má fẹ́ kún yọrí ìdùnnú. Ẹni fẹ́ràn lé, ẹni fẹ́ràn lé. Ẹ bá lè ṣe Akéwùgbà Gold dòwò pọ̀. Ẹ wo gbogbo àwọn tá a ní sponsor wa yìí. Àwọn kan tó wá wà labroad. N ti ń bí wọn nú náà nu. Wàláhì ìjà lára ni gbogbo ìjà yìí. Ẹ lọ kíyèsí ìjà lára ni. Èèyàn tí ó sọ yìí pé kí n ló ní. Èmi kì í mi ò pariwo jáde ní o. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sá ìjà lára ni. Nítorí náà ẹ bá wa ara lẹ̀, ẹ bá wa ara lé. À ń ṣe promo lọ́wọ́ lórí ilẹ̀ wa kan. A ṣẹ̀ṣẹ̀ ní ọ̀nà Ìbàdàn Lagos Expressway. Owó rẹ̀ ọ̀wọ́n pẹ́ẹ́pẹ́. A sì ń ṣe lọ́wọ́ lórí 500 acres kan lọ́nà Ìbàdàn sí Ṣẹ́yìn. Owó rẹ̀ ọ̀wọ́n pẹ́ẹ́pẹ́. Ọ̀nà Ìbàdàn sábẹ́kúta. Owó rẹ̀ ọ̀wọ́n pẹ́ẹ́pẹ́. Ilẹ̀ farmland ń bẹ́ẹ̀ ilẹ̀ industry ń bẹ́ẹ̀ bí yàn fẹ́ dá estate sílẹ̀ ń bẹ́ẹ̀ ó wúlò. Owó yẹn ò wọ́n. Ájì 2025 ẹ tẹ̀lé lé sí Akéwùgbà Gold. Ẹ gbádùn àràfà yín dọ́ba. Bákan náà ẹni wọ́pọ̀ ẹni wáyà ẹ lo WhatsApp number wa kẹ́ fi connect wa. Ẹ kàn send I need a good husband or I need a good wife. A reply yín nínú Ramadan náà ìyàwó yẹn tí wọ́n ti pọ̀ jù lórí application wa lórí ẹni wọ́pọ̀ ẹni wáyà. Despite ọ̀rọ̀ bàjẹ́ táwọn kan sọ tó jẹ́ pàwọn náà sì jàǹfààní ẹ̀. Nínú àǹfààní ẹ̀ náà lẹni táwọn náà ń pè ní tiwọn lónìí. Nínú àǹfààní táwọn náà jẹ́ ń bẹ̀ ni. Nítorí náà ẹ text message 0057 81 81 80. Bákan náà kí ló tún kù ilé ẹ̀kọ́ wa ẹ mọ́ ọmọ yín wá sí school wa ẹ mọ́ ọmọ yín wá lékè wa àwọn ọmọ náà ó sì land barika jà wá náà lọ. Ọ̀rọ̀ hajj mo ti sọ yẹn 0057 81 80. Ẹ wá rí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wá sí wa. Ẹ wà tìgbà tá a ti parí wá sí tá a ti ń dá wákà ẹ sì túká ẹ dẹ̀ lọ. Orí Ọlọ́run ní túká nú ayé. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi follow page